الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا وقال قد أوتيت لك يا موسى. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني Bàbá wa àgbà. Àkọlé ọ̀rọ̀ wa lálẹ́ yìí, al-udhiyatu bil Islami, ẹran léyá, ẹran tá a máa ń pa nínú ọdún nínú Ìsìlámù. Àwọn tẹ̀lé mọ́mìnì, kí ni jẹ́ bẹ́ẹ̀? Kí ni jẹ́ al-udhiyya? Àkọ́kọ́ ẹ̀kejì, ipò wo ló wà nínú Ìsìlámù? Bákan náà, a máa gbé ìyẹ̀wò ẹlẹ́ẹ̀kẹta ìgbà wo gan-an làṣẹ dé ká máa pẹran léyá. Ẹlẹ́ẹ̀kẹrin kí ló pilẹ̀ rẹ̀? Tàlẹ́ni tó pilẹ̀ iléyá kí ló fà á? Tí iléyá fi bẹ̀rẹ̀. Ẹlẹ́ẹ̀karùn-ún májẹ̀mú wo ní bẹ̀rẹ̀ léyá tá a bá pa. Ẹlẹ́ẹ̀kẹfà abátẹ̀lẹ̀ mọ́mìnì. Irú àwọn ẹran wo là á máa pa gẹ́ ọgbọ́? Wọ́n ní apàǹkà fún léyá ọwọ́ lòlẹ́ mọ́ pàǹkà. Ẹlẹ́lẹ́lẹ́mọ́ ní àbádìẹ. Ẹlẹ́lẹ́mọ́ ní ọ̀hún pa èkété pé èkété máa ń kọjá ládùúgbò àwọn dáadáa ọwọ́ mú èkété wá jù. Àṣẹ ìkọjá kọ́díwú títà Zúlàkàyà Mùsà. Ẹ̀rọ ọlọ́wọ́ akéwú kọ́ lákọ́díwú títà Zúlàkàyà Mùsà rọ́pọ̀ bẹ́ẹ̀. Ìtàgbẹ̀ni òdìhíyà wọ́n ní híyà ìhìdá ṣàáìrì ìsìlámì
ẹran iléyá jẹ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ tí ìsìlámù gbé kalẹ̀ tá a máa ń ṣe. Àwọn àgbàdo àmàṣẹ́nu ìsìlámù ọ̀pọ̀ púpọ̀ ọ̀kan gbòógì ní ká pẹran jọ ọdún iléyá allati yatakarrabu bihal muslimuna ila Allahi azza wa jalla. Ẹran iléyá tàwí àwa mùsùlùmí a máa pẹran náà láti fi súnmọ́ lọ́wọ́ bá ọgbọ́n mẹ́ni. Tọ́bá ní ẹran iléyá ọ̀kan gbòógì ló jẹ́ nínú ìsìlámù. Àwọn mùsùlùmí a máa pẹran iléyá láti fi súnmọ́ lọ́wọ́ bá, láti fi rójú rí ọlọ́wọ́ bá àti kó ń bọ̀. Tá padà sọ ọgbọ́n wo ni àǹfààní wo gan la fẹ́ rí bí nǹkan máa pẹran iléyá. Àbá àwọn mẹ́ni àkọ́kọ́ nìyẹn. Àwọn àfáà wọ́n ní ẹran iléyá tẹ̀rí ni wàhíyà sunnatun mu'akkadatun. Àwọn mẹ́ni alùdíhíyà ẹran iléyá wọ́n ní sunnatun mu'akkada. Sunna nabi kan ni ta kan pa tọ́bá ní sunnatun mu'akkada. Sunna kan tó fẹ́ fara pé ọ̀ràn yà ọ̀rí gbọ́bá ọmọ ní tọ́bá sunnatun mu'akkada. Sunna kan ẹran iléyá ó fẹ́ fara pé ọ̀ràn yà fi hakili kọ́dírì àmọ́ fẹ́ ni tó bá lágbára ní. Ní kéde gbogbo èèyàn ẹni bá lágbára ní ọ̀pọ̀ ẹran iléyá bá ti wá pè ní sunnatun mu'akkada yìí nínú àwọn àyímọ̀ ayé àyímọ̀tul arba'a àtàní abẹ́ mọ́mínú ọ̀gbọ́. Imam Shafi'i ó ní sunnatun mu'akkada ní àbá mọ́mínì. Àwọn tí wọ́n ń tẹ̀lé Imam Shafi'i àwọn ash-Shafi'iyya wọ́n ní sunnatun mu'akkada ní. Hanabila wọ́n ní sunnatun mu'akkada ní. Malikiyya wọ́n ní sunnatun mu'akkada ní. Ọgbọ́n àmẹ́tẹ̀ta wọn. Àmọ́ àwọn àbọ̀ ọ̀gbọ́ la ilaha illallah. Qala qad utiba su'alaka ya Musa. Qala qad utiba su'alaka ya Musa. Àwọn Ṣàfi'íyà gbogbo àwọn tó ń tẹ̀lé Imam Ṣáfi'í àti àwọn Hanabila Imam Hanbali nù àti Malikiyya àtàwọn tó ń tẹ̀lé Maliki. Ìyàtọ̀ ń bẹ láàrin Imam Maliki sọ pé àti Malikiyya. Tọ́bá ní qala al-Imam Maliki Imam Maliki sọ̀rọ̀ nù. Àwọn al-Malikiyya àwọn tí wọ́n tẹ̀lé àwọn tó ń tẹ̀lé lánàá rẹ̀ nù. Àwọn ti Maliki ti Ṣáfi'í ti Hanbali àwọn mẹ́ta ni wọ́n parapọ̀ wọ́n ní sunnatun mu'akkada níléyá. Àwọn ìlú mọ́mìnì àmọ́ àwọn tí ha Abu Hanifa àwọn Hanafiyya Abu Hanifa kó àwọn tí Hanafiyya wọ́n ní kìí ṣe sunnatun mu'akkada o. Àwọn sọ pé ẹ̀rẹ̀ iléyá tẹ̀rí ni bí annaha wajibatun wọ́n ní dandan ní ẹ̀rẹ̀ iléyá pípa fíákìlì kọ́dírì fẹ́ni tọ́ba lágbára ẹ̀rẹ̀ iléyá wọ́n ní dandan ní. Àwọn ìlú mọ́mìnì ó ní mélòó tá a yájú ó di méjì. La ilaha illallah. Qala qad utiba. Ó di méjì ipò lọ́wọ́ su'alaka ya Musa. Ẹran iléyá pípa sunnatun Qala qad utiba su'alaka ya Musa. Ayé gbọ́ tamaka iná tọ́ iná kàlíkà ọ̀sàr fasolli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Inna a'tainaka al-kawthar. Ọlọ́ni àwọn ọlọ́wọ́ bá wá ní àwọn aláfún ní al-Kawthara. Oore tó pọ̀ tọ́wọ́ ní al-Kawthara oore tó pọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀. Àwọn aláfún Ànábì àwọn kan sọ pé àbàtà kan bẹ̀rẹ̀ lè Janna wọ́n ń pè ní àbàtà al-Kawthara. Àtòore tó pọ̀ àti àbàtà al-Kawthar àwọn ọlọ́wọ́ bá a fi dùn Ànábì nínú nítorí pé agbọmọlọ́wọ́ rẹ̀ abànújẹ́. Fasolli li rabbika wanhar. Ọlọ́lùwà Ànábì má bànújẹ́ ọ̀rọ̀ ń pọ̀ lórí ẹ̀. Ọlọ́ni sọ́ọ̀lì dìdélẹ̀ lọ́lẹ̀ kírun li rabbika
wọ́n lọ́wọ́ bá rẹ̀ ọwá ní wẹ́rẹ́ hàrí kò tún wá gún rẹ̀ àbáwọn mẹ́rin wà ní hàrí kọ́ wá gún rẹ̀ ọlọ́ni inna shani'aka huwal abtar. Inna shani'aka huwal abtar. Ọ̀nà wá kì í díẹ̀ lálẹ́ yìí. Ìgbà wo gan-an lẹ́ra léyà pípa wá bẹ̀rẹ̀? Àbá mọ́ mẹ́rin. Ó rí pa aṣọ ti Ramadana. Ìgbà wo Ramadana bẹ̀rẹ̀ àti sọ. Ájì lílọ ìgbà wo lọ bẹ̀rẹ̀ àti sọ. A tún wá bí àwọn àfáà pé ẹran léyà tà máa ń pa nìkan. Ìgbà wo lọ bẹ̀rẹ̀? Àwọn àfáà wọ́n ní ẹran léyà ẹ máa pẹran léyà ẹ máa pẹran léyà wọ́n lọ bẹ̀rẹ̀ fi sanati thaniya minal hijra. Aba mumina ko fi sanati thaniya minal hijrati annabawiyya. Ẹran léyà ẹ máa pẹran ó bẹ̀rẹ̀ lọ́dún kejì tánàbí dé Madina. Sallallahu alayhi wa sallam. Yorùbá Ànábì dára jama. Sallallahu alayhi wa sallam. Fi sanati thaniya minal hijra ọdún kejì tánàbí dé làfẹ́ dé kẹ́ máa pẹran. Ẹ máa pẹran àṣẹ́dé tí ń túmọ̀ wípé Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. Ànábì ní apẹran ọdún léyà lọ́dún mẹ́sàn-án kó tó kú. Àbíkọ́tọ̀ ọdún méjì ológe páhùn torí pé ọdún ẹlẹ́ẹ̀kẹsàn tí ó fi pa ẹlẹ́ẹ̀kẹsàn ọ̀pá láyé tọ́ra gbọ́gbọ́n ní ọkùn ní Rabiul Awwal àyíbẹ̀kọ́ ńgbà lọ́jọ́ ákùn Rabiul Awwal tó túnmọ̀ pé kò dìdò lè hijja. Ànábì wa Muhammad ẹ máa pẹran àṣẹ́dé látọ̀dọ̀ lọ́wọ́ ọba pé máa pẹran nígbà tó di ìjírá di ọdún méjì àbọ̀gbọ́n mẹ́rin mina sanati fi sanati athaniya mina li hijrati annabawiyya. Àbọ̀gbọ́n mẹ́rin bá ti kà á nínú tírà nìyẹn ìgbà wo gan wọ́n ní kí máa asìlù udhiyya ẹlẹ́kẹ̀rin nù kí ló pilẹ̀ iléyá pípa. Àbọ̀gbọ́n mẹ́rin Ànábì Ibrahim Alayhi salatu wa salam. ó kó sọ́wọ́ àwọn aláìmọ̀kan àwọn kèfèrí bẹ́ẹ̀ tí máa ń gọ́ tipẹ́tipẹ́ lórí pé wọ́n jọ ara wọn léèmọ̀ wọ́n wá pète pèrò pé Ibrahim yìí ó ájù sínú náà wọ́n dáná jọ wọ́n ju Ibrahim sínú náà ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ ọlọ́ni àwọ̀ ọlọ́wọ́n ọba nígbàtà la Ibrahim aláàtán kómi ìyáná ọwà nínú náà àmọ́nà òjò ó kó mẹ́ta wá pé ha ilé ìdí bá ní máa àwọn jẹ́ jù mínú náà yìí Ọlọ́run ní ìjágbára wọn ká mi bí bá jù okó tí wọ́n bábá tó lágbàá kó mi tí wọ́n tún ṣe fún mi wọ́n náwó ẹ̀ sí mi àbá àmọ́ mẹ́ni wọ́n máa yá mi bàrá bá ní ó níbi kan sùn àrídùlọ́ ìwà sáà mátàkù àwọn anú agbólé yín ara ní ọ́ gbogbo tó dáwọ́lé ọ̀sàṣeyọrí bó bá rí bẹ̀ fún díẹ̀ sẹ́yìn díẹ̀ bóyá ọ̀rọ̀ rẹ lè jọ mọ́ àgbòtọ́ tàbí ẹ̀yìn ọlọ́lẹ̀ má gbára wá ọ̀rọ̀ lè jẹ́ mẹ́bẹ̀. Ànábì Ibrahim ó rí bẹ́ẹ̀ pé ìnira yìí pọ̀ wàhálà yìí pọ̀ ó jáde ìwà ń dágbére fún gbogbo àwọn fámìlì rẹ̀ ìwà sọ pé wà kọ́ọ̀dà inni dhaibun ila rabbi sayahdi. Wa qala Ibrahim ló ń bẹ̀. inni dhaibun ila rabbi sayahdi. Ọ̀yà inni dhaibun ila rabbi sayahdi ni èmi lọ. Àbáwọn mẹ́ni, àbájíbó ọlọ́mọdéjárí ń bẹ́. Ọlọ́ni Ànábì Ibrahim, ó ní inni ẹ̀rẹ́bì Ibrahim dhaibun ila rabbi ń lọ síbi tọ́lọ́wọ́n pa mí láti ẹgbẹ́ kí n máa lọ. Sayahadini. Ó sì ní bó mẹ́ni, ń lọ bí tọ́lọ́wọ́n bá ní máa lọ, kìí pé ń lọ́dọ̀ ọlọ́wọ́n bá mi o. Inni dhaibun ila rabbi
ń lọ bí Ọlọ́run bá pa mí láṣẹ pé kí n máa lọ sáyà dìní mo sì máa bọ́lọ̀ wọn tọ́ mi sọ́nà kò ní sọ mí nù. wọ́n kọ́ ilé láìbọn ilá bí sayadi. wọ́n sì ní bọ́ mẹ́rin àwọn àbí àwọn àfá pé ìlú wo ló lọ níjọ́ náà àwọn àmọ́ mẹ́rin nígbà yìí mo ní ìlà rọ̀ bí ń lọ bí lọ́wọ́ bá mi ní máa lọ níbo lọ́wọ́ ní mo lọ́jọ́ náà. àwọn àfá àwọn làwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹja dì í mọ́ ibi ọlọ́njọ́ náà ilẹ̀ Ṣáàm ọ̀gọ́ mẹ́rin Ṣáàmù lọ́lọ́ alẹ́ Ibrahim ilẹ̀ Ṣáàmù lọ́lọ́ àfáàgbà àwọn ọmọ mẹ́rin àgbà nínú àwọn onítàfùsírì àwọn ọ̀gbọ́ àwọn àfá wọ́n ní mini àlàmì tàfà àbọ̀ ọ̀gbọ́ alìmọ̀fàsírì wọ́n ti kókò àfá náà wọ́n kókò àfá náà ní àṣẹ́yì Muqatil bùnú Sulaimana alìbàlàkìyù àṣẹ́yì Muqatil bùnú alìbàlàkìyù afẹ́báwí Muqatil bàbá Sulaimana bàlàkì ló kọlu wọn pè ní alìbàlàkì àbáná ọlọ́wọ́ bá pọ̀ ní màtọ́ pọ̀ ó sì sẹ̀mí lu wọn nígbà tára wá ní wọn náà wọn ni ìtàkọ́lẹ̀ ilẹ̀ Basra ọwá gbé dáwà àbá Muqatil bùnú Sulaiman alìbàlàkì ó gbé dáwà láti ìlú wọn ọwá lọ ìlú Basra ọwá tẹ̀dó síbẹ̀ àwọn ọmọ mẹ́rin ilẹ̀ Basra náà lọ́wọ́ ibẹ̀ ló kú sí. Abádáwì ibẹ̀ wọ́n sì sí sí o sàárì rẹ̀ ń bẹ́ẹ̀ dì sí. ọwọ́ sọ tafsiri rẹ̀ ni wọ́n ń pè ní tafsiri Muqatil bẹ́ẹ̀ bá ń wa tafsiri Muqatil. àwọn tó ní mọ́ mẹ́rin owó ni wọ́n fún wọn làbárí pé àní Ibrahim òun ni àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sí Híjírà òun àti ìyàwó rẹ̀ Sárátù. Abamini Muqatil ló yẹ fún wa o. ó ní Ibrahim àti Sárátù àwọn méjì làkọ́kọ́ ẹni tọkọ ṣe Híjírà lọ́lú Ṣáàm. Wàkọ́lá ṣe wà fà. Inni ìwọ ilá bí sayadi. ó ní wọ́n ní wà awwalu man hajara min al-khalqi máa Sárátà ilá àdì Ṣáàm ó ti wí ní tíra rẹ̀ nù. Ibrahim òun àti ìyàwó rẹ̀ àwọn lẹ́ni àkọ́kọ́ tọ́kọ́ ṣe Híjírà wọ̀lú Ṣáàm nígbà tára ní ìlú wọn. adé Ibrahim ọwọ́ adé ìlú Ṣáàm tán wá níyè ìrìn ní gàgà mojújọ kò sí bàbá ń bẹ kò sí ìyá ń bẹ kò sẹ́gbà ń bẹ kò sábùrò ń bẹ kèsì tí ì bímọ ọwọ́ tẹ́wọ́ sọ́dọ̀ wọn ọba kí ló wá wí. wọ́n bí ìlà ilẹ̀ àbúlí mina salihina. ẹlẹ́gẹ̀ẹ́ bá dé Kùránì. wọ́n bí àbúlí mina salihina. alẹ́ Ibrahim ọwọ́ tẹ́wọ́ sọ́dọ̀ wọn bá rẹ̀ ó ní rọ́bì ọlọ́run ọba mi ò. àbúlí ó ní dákun mọ́sà fi ta mí lóore ẹ̀pọ̀ mi. mina salihina. ọmọ rẹ̀ àgbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ àlùbáríkà ọ̀pọ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá wà ní mìíràn sọ́ọ̀lì yìí náà ọmọ rẹ̀ tí ó sì ẹ̀sìn ìsìláàmù dákun mọ́sà bò mí. ọmọ àlùbáríkà tí ó tẹ̀lé ìlànà mi mo fẹ́ ọ̀yàn rí ẹ̀ ní ìyàn bá tọ́ lórí ìyàn yẹrí ẹ̀ kọ́tọ́rọ́ ọmọ àgbàjẹ́ sí mi ó ní mìíràn sọ́ọ̀lì yìí náà ọmọ rẹ̀ ni ó fún mi àbá àmọ́ mi nì àwọn àfáà ni tó fà á tó fi ṣàdúrà ni pé ó fojú wò pé àwọn fábìlì tí mo fi rẹ̀ yìí bí mi náà bá bímọ tí n bá tẹ̀ dúdú ọmọ òbí wọn ọmọ mi náà bímọ àwọn náà dìjọ nù mọ́mí ní ọ̀gọ́ àwọn náà àdìjọ nù wọ́n ní fún mi lọ́mọ ìyẹ̀kúnú àìwàdán ankomi yìí wà ṣírátì yìí alẹ́dínà abọ̀gbọ́ fárakàwọn ọmọ tí ó máa bẹ pẹ̀lú mi tí ó wà dípò àwọn fámílì mi yóò dípò bàbá fún mi yóò dípò ẹ̀gbọ́n àtàbúrò tí mo pàtì sílùú wa ọlọ́mọ́sà fún mi lọ́mọ rẹ̀. fàbẹ́ṣọ́rì náà
La ilaha illallah. بغلام حليم Bàbá ṣàrìnà. بشرناه بغلام حليم. Iléyá Yòòdì yíyà, Asìlù ha lọ ń gbọ́ yìí. Iléyá Aléyá, ìpìlẹ̀ rẹ̀ lọ ń gbọ́ yìí o. Ètò bí lọ ń gbọ́ yìí. Ibrahim Adéṣà, ọgọ́rọ̀ ọmọlẹ́dọ̀ ọlọ́wọ́ bá. Àfà àmúmínì. Sáràtù, ìyàwó rẹ̀. Àgbà ti dé. Ibrahim, àgbà ti dé. Àmọ́ sára wọn súnmọ́ àwọn afá títí. Kọ̀sọ́ máa ń lẹ̀. Ibrahim àti ń tọrọ ọmọ. Ọ̀rọ̀ ni ó ti di ìbú Ibrahim, ó ti di gbólóhùn ká pè wá, tó jáde pé ẹnìkan ò ní fi irú gbólóhùn náà pè yàn. Àbí ká dá lóhùn. Kí ni gbólóhùn náà? ربي Ó ní gbólóhùn rọ́bì, ìwọ́n náà rí bàbá pé rọ́bì. ربي Àbúrí mi àsọ̀lì ìlà. هب لي من الصالحين. Májọ ọjà lẹ́nu rẹ̀ rọ́bì. هب لي من الصالحين. Ọlọ́run ní Ibrahim àwọn ti pè wá, ó sì rí wa pè. Ọlọ́run ní bàbá ṣẹ̀rì náà bí gùlá mi ní àlímẹ̀. وبشرناه بغلام حليم. Ọlọ́run ní àwọn ọlọ́run ọba àbábọ́ lónìí. Fà nítorí pé ó pè wá, بشرناه àwa fún làbárì, afúnirò, afúnirò. بغلام حليم. Gùlá mi pé ó bí ọmọ kan àlímí. Ọmọ náà, ọmọ tára rẹ̀ ó gbalẹ̀ ni. Ọmọ tí ó láfaradà ni, ọmọ tí ó nù sùúrù ni, ọmọ tí ó láàánú ni. Ìtọ́ tọrọ lọ́wọ́ ọba fún ìwọ náà, tọrọ tó dá lọ́wọ́ lọ́wọ́ ọba kó lè fún ọ ní tó dá bàbá ṣàrì náà. وبشرناه بغلام حليم. Bàbá ṣàrì náà. وبشرناه بغلام حليم. Ó sì gbọ́ lónìí. حياك الله. Ọ̀kẹ́ ní ọwọ́ àfúnmi ọ̀gbọ́n. Wọ́n pè ní Sheikh Abu Suud ọgbọ́n pé Ali Afandi orígbọ́ Abu Suud Ali Afandi àgbà afáàrí wọ́n ní fàkíhùn ọmọ àgbẹ̀sìn yé púpọ̀. Ọjọ́ àfáà ọgbẹ̀sìn yé débi pé gbogbo àwọn aráàlú wọn jọ náà wọ́n á sọ di adájọ́ àgbà. Ọmọ jẹ́ kọ́ di adájọ́ àgbà ń dájọ́ ẹ̀sìn. Abu Suud Ali Afandi ọgbọ́nmínì. Kọ́dà àwọn àfáà wọn ni wọ́n sẹ̀mí fi dawlati Ali Uthmaniyya. Bàbá àti kéènù tí lánàá. Àwọn àtàwí òun ni wọ́n fún wọn làbárì ó ní kẹ́lìmà àyà bàbá ṣàrìnà òbí gùlámì ní alímì ọlọ́mọba ni a fún Ibrahim nírò pé yóò bí ọmọ kan ọmọ tára rẹ̀ ó balẹ̀ ọmọ tí ó ní faradà ọmọ tí ó ní sùúrù àfààní jàmá lọ́wọ́ fi làwù thalatha bisharat. Mo ní ọ̀gọ́. Abáni jàmá lọ́wọ́ fi ọlọ́mọ ọba papọ̀ lérí ìbéèrè ọyọ kan àdúrà kan ní Ibrahim ṣe ọlọ́wọ́ papọ̀ sínú àyà náà thalatha bisharat ìró mẹ́ta lọ́wọ́ bá fi Ibrahim ìró àkọ́kọ́ ó yí ọmọ pé àdúrà tó ṣe yìí o ọkùnrin ló fi bí ìró ẹlẹ́ẹ̀kejì ó yí ọmọ pé ọmọ tó bí yìí ẹbí rẹ̀ ó gùn yọ bàlágà torí pé kùláàmù ló wí àbáwọn mẹ́rin ọlọ́run yí ọmọ pé ọmọ yìí o ọkùnrin ní ọ̀jẹ̀ wá ẹlẹ́ẹ̀kejì yọ dàgbà níbi tí ó bàlágà Abu Suud àǹfààní ní sọ fún wa o ẹlẹ́ẹ̀kẹta ọlọ́wọ́ gbọ́ fún Ibrahim nílà bá rí pé ọmọ tó tọrọ onímìnà sọ́ọ̀lì yìí náà ọmọ rẹ lọ fẹ́ ọlọ́run sì á sì fún ọlọ́mọ rí yọ jọ ọmọ rẹ bá títí ara rẹ ọgbàlẹ̀ yọ láfaradà. فبشرناه ìyàwó ọlọ́run níbi yín ládàá. بغلام حليم فبشرناه بغلام حليم. ẹlẹ́kẹ̀ẹ́ bá pariwo ọlọ́run ọba jàmá. الله أكبر. ẹ bá ń gbọ́dọ̀ ọba tóbi dáadáa jàmá. الله أكبر. ẹ bá ń gbọ́dọ̀ ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí. الله
أكبر وبشرناه باب إبراهيم إلى باري بغلام حليم وبشرناه بغلام حليم àwọn kan ní Ìsíákà olùkọ́ àwọn àgbàlagbà òun lọ́mọ tọ́kọ́ bí àwọn kan ní Ìsmáílà lọ́mọ tọ́kọ́ bí asìlù òdòhíyà in tó pìlẹ̀ ẹran ilé ẹ̀lẹ́ ń gbọ́ yóò pìlẹ̀ ìsìlámì a ń bọ̀ wá bí mẹ́jẹ̀bú rẹ̀ irú ẹran wo láàpá ọjọ́ wo láàpẹran ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ o àwọn ọ̀fà ó tàbùsírì wọ́n á parapọ̀ wọn ni ha àwọn akọ́kọ́ pé Ìsíákà kọ́ bí Ibrahim ni wọ́n ní wọ́n rọ̀n wọ́n mẹ́nu ọ̀gọ́ wọ́n ní wọ́n rọ̀n àwọn akọ́kọ́ pé Ìsmáílà lọ́mọ tó wá bí ní àdúrà tó ṣe tọ́gbà ni pé bàṣẹ́ni obìnrin lábẹ́rẹ́ àlímí àwọn tó pè ní Ìsmáílà ni wọ́n làwọn ni wọ́n correct àwọn ti lè mọ́ mẹ́rin Kùránì ni wọ́n fi fèsì àwọn mọ́mẹ́rin Kùránì ni wọ́n fi fèsì ó rí pé tó bá wọnú àyà náà ọ̀gbọ́n mẹ́rin tó bá wọ bí ọwọ́ sálẹ̀ rẹ̀ ní tí ó jìnà púpọ̀ rárá nísàlẹ̀ rẹ̀ ó rí pé ń sọ pé ọ̀hún ni wọ́n bá ṣárínáhù bí Ìsíákà nàbíyà wọ́n bá ṣárínáhù bí Ìsíákà nàbíyà mínà sọ́ọ̀lìhìn wọ́n bá ṣárínáhù bí Ìsíákà bí Ìsíákà nàbíyà mínà sọ́ọ̀lìhìn. ó rí pé bàbá kàábọ̀ dí àyàtà wí ìdímú wọn màmá kà lọ́wọ́ ni ó ti sọ̀rọ̀ nípa àrọ̀ léyàtá lẹ́yìn ìgbà ọlọ́ọ̀sẹ̀ wá ní lẹ́yìn ìgbà tí Ibrahim tó pàṣẹ àdáwò dágbé ìbátan lẹ́yìn ìgbà wọn bá ṣáàrì náà wò bí Ìsíákà nàbíyà mínà sọ́ọ̀lìhìn. ọmọ ṣáàrì náà ọ̀rọ̀ bọ̀ wá bẹ̀. bí Ìsíákà nàbíyà mínà sọ́ọ̀lìhìn. ẹ̀rọ akẹ́kọ̀ọ́ rẹ̀ ọmọ ṣáàrì náà bí Ìsíákà nàbíyà mínà sọ́ọ̀lìhìn. ẹ̀rọ bá ọlọ́gbọ́n mi dára jẹ̀ bẹ́ẹ̀. Allahu Akbar. ọ̀sìn ni mọ́ mìíràn. ọlọ́rin afúnni rẹ̀ pé ó bí ọmọ gidi ló bí. ọwọ́ kàkà bí wọn. ìyá Sárátù bàbá gbé súnmọ́ wọn. wọ́n sì bá títí kọ̀ ọ̀dọ́ wọn. òṣóyún. ìmọ̀ràn wá dé bí ọmọ ọ̀dọ́ mi Hájára yìí ẹ bá ṣeré o. alẹ́ Ibrahim àgbo àti bàbá ọlọ́mọtàjà ní bàbá gbẹ́. Àmín. gbogbo tó jẹ́ lẹ́tọ̀ọ́ lójúṣe ọkọ tí máa ń ṣe lórí aya rẹ̀ tí ó fi dẹ̀tọ́ fún ó sì ṣe lórí Hájára. Allah. Hájára jẹ́ ọmọ àdọ́ Sárà. lọ́ọ̀kan Ibrahim ọba ṣeré erédọ́mọ ara ìyá wa Sárátù ara rẹ̀ ò gbé mọ́ òwúdé ọ̀dà kóbìnrin ojú owó kò gbọdọ̀ pọ̀ ni. Allah. Obìnrin tí òjò owó ọ̀dà kò gbọdọ̀ pọ̀ ní ọgbọdọ̀ jowó tí ó pa ọkọ rẹ lára ọjà kàkàkọ fẹ́lẹ́ ni ó sì lọ sí mọ́sí ibẹ̀ dàbò. ẹ̀yin obìnrin àwọn ọkọ yín àjọ lẹ̀ ń dá ẹ̀ẹ́dẹ́pẹ̀ dájọ́ rẹ lọ́dọ̀ ọkọ rẹ̀. Allah. ètò ọba dá lóko ọlọ́mọsá àtàlẹ́kùn rẹ yọ̀nù rẹ fún àkúrìdọ́ṣà rá ní. Àmín. àjọ ni ta ni ó da ẹni da òun ni ó kó ohun tá a bá dá lára ọmọ wa àjọ ni àwa la ó kó. ọmọ ṣáàrì náà. olùwàhábì ṣàrà. Ibrahim Halimi. ọkùnrin mọ́ mi ẹ̀yin kọrin ọbẹ̀rù ọlọ́run ọba ọmọbìnrin kan máa ń kọrin ọmọbìnrin tó gbajúmọ̀ ni ọmọbìnrin tí máa ń kọrin ni. Masha Allah. ẹni láàrin àwọn ọkùnrin ẹnìkan bẹ tí ìràwọ̀ rẹ̀ ń jà rìnrìn lọ́wọ́ báyìí láàrin àwọn obìnrin náà ẹnìkan bẹ ìràwọ̀ rẹ̀ ń jà rìnrìn lọ́wọ́ báyìí ọmọ ìlú wa ni ẹ sọ fún ẹni ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́
ẹ̀sùn fọmọbìnrin náà ẹni ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti kọrin ọkọrin bá títí ó kì í lù lọrin gbogbo ayé yàn ọ́ lórí kọ ọkọrin kóbìnrin ọ̀tẹ̀ láti ọkọ ó ṣe ó ní ládàá lọ́dọ̀ Ọlọ́run orin tó dá ló ń kọ gbogbo ayé sì ń yàn ó ní pálí báríkà àmúrin rẹ àṣàṣì ibú fẹ́ mú ọmọ o. bàbá ṣàyí náà obìnrin bọ̀ àṣàṣì ibú fẹ́ ẹ̀fọ́ fọmọbìnrin náà ẹni àwọn àǹfààní ajíṣẹ́ fún ẹni rọ́wọ́dọ̀ yìí àyẹ̀kẹ́ àṣàṣì ikú fẹ́ mú un ọwọ́ léwọ́ òkú ọ ọwọ́ ń kọ ibú ọ̀pọ̀ ẹnìkan jábẹ̀ sí. ìrìnlẹ̀ àyílẹ̀ jáwọ́ bẹ̀ bàbá ṣàyí náà ìrìnlẹ̀ àyílẹ̀ bàbá ṣàyí náà bàbá ṣàyí náà ìrìnlẹ̀ ayáwá ajára oyúndé ara ayáwá sára tó gbà á mọ́ àwọn Ibrahim àgbà ọ̀gbọ́ àásùn díẹ̀ ìjírá tá a ṣe láti ìlú wa dé ilẹ̀ Sham ètò ọmọ fi ìyàwó sára tù ó fi ilẹ̀ ó wá gbé ajára sá àtọyún ètò sọ wọ́n di pé Ibrahim àwa dẹni tọ́lọ̀ lè tẹ̀dó sí Jaziratul Arabiyya orúkúsù lárúbáwá ilẹ̀ lárúbáwá àní Ibrahim alálùbáríkà púpọ̀ gbogbo tí jẹ́ Ísírẹ́lì àwọn ọmọ Ísírẹ́lì lápapọ̀ ìpìlẹ̀ wọn àníbi Ibrahim ni àwọn Ísírẹ́lì àwọn èbó àní Ibrahim ìpìlẹ̀ wọn gbogbo tí jẹ́ àwọn lárúbáwá pátápátá àní Ibrahim tún ní ìpìlẹ̀ wọn sọ ni pé lọ́fà nígbà náà ànábì ọ̀sà àdúrà ó ní kà máa ń sọ láyéta. Ibrahim. wáyà yìí mú ta Ibrahim ó fi Ibrahim àti tàwásù ni. bọ́lá àlùbáríkà àgbọ̀n náà bàbá àyàn sí ẹ̀ tọ́lá àlùbáríkà náà bá tò. àwọn àmì omi ni wọ́n wá débẹ̀ wọ́n wá bímọ ìyára Ájára ó wá bímọ ó bí ọkùnrin tọ́lọ̀ tí ní ó bí wọ́n ti sọ ní Ismaila ọ̀rọ̀ pọ̀ mẹ́. ọ̀lìnà fọlá máa bàlágà máa ń sáyà. fọlá máa bàlágà máa ń sáyà. kọ́lá yà bunayya. inni ara bil manami anni adbahuka wa qul baba tawa. Sáyà nígbà tí Ismaila tó wá dẹni tó lè máa jáde pẹ̀lú bàbá ẹ̀ bàlágà ọmọ Sáyà ọdẹni tó lè máa rìn. ó ti fàṣẹ lélẹ̀ wọ́n ní bàlágà ọmọ Sáyà wọn náà bẹ́ẹ̀ ti ju àbí àwọn àfáà pé bẹ́ẹ̀ ti júwe fún wa pé ilẹ̀ Ṣáàmù lọ́lọ́ tẹ́ ń tó àṣírí fún alẹ́ ọ̀kọ̀ọ̀kan Sheikh Mahmood. bàlágà ọmọ Sáyà ọmọ ọdún mélòó ní Ismaila dáa tán pè ní bàlágà máa wú Sáyà ọmọ ọdún mélòó ni àbí àwọn àfà àwọn tẹlẹ mọ́mí ni wọ́n lọ́dún 13 ni 13 years Ismaila ọdún mọ́ 13 years ìwọ bímọ dákun má jẹ́ fi ọmọ rẹ kọ́ gbàtọ́ lọ́n lọ́wọ́ rẹ̀ La ilaha illallah. ojú ọmọ Ibrahima instadua ń bẹ̀rẹ̀ wọn ọba ó súnmọ́ lọ́wọ́ bàbá títí Ibrahima ó rí ọlọ́wọ́ bá wọ̀ ọlọ́run fi wá sọ pé wattakhadha Allahu Ibrahima khalila wattakhadha Allahu Ibrahima khalila. wattakhadha Allahu Ibrahima khalila wattakhadha Allahu Ibrahima khalila. bá pẹ́rọ ọlọ́run dáadáa jẹ̀mọ́. a sì ní mọ́mìnì Ibrahim ọlọ́run bá sìn ọgbọ́n kí wúlẹ̀ ni ìtàkàdà lọ́wù ọlọ́run ọba gangan ló mú Ibrahim láyò. ọlọ́run ọba gangan lọ́lọ́ lè yan Ibrahim àti mọ̀ yàn ọ́ ní ayò mi gbogbo alágbùdọ̀ mọ́lọ̀ láyò. àgbùdọ̀ lẹ́nìkan tá nífẹ̀ẹ́ tí ó ń jọ lọ́wọ́ ọba ọlọ́run Ibrahim takalitu wúwà lílá èmi mọ̀ yàn láyò mi
mo nífẹ̀ẹ́ lọ́fà ẹni ọlọ́run bá ti wá nífẹ̀ẹ́ kí lẹ́yìn kúrò ní fọlọ́run ọlọ́run nípa làǹbá àbálágà máa wú sáyà ń bọ̀ Ismaila ìwà ń dàgbà sẹ́fẹ̀yìn lẹ́ni aṣọ sábà bí kí lọ asínú àlùkòdìlíyà lọ́ngbọ́ yìí o Ismaila wà ń dàgbà bálágà máa wú sáyà ọdún 7 mẹ́jọ 9 10 bí ti ń lékún lọ́dún nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ ọmọ náà ń tún lékún lọ́kàn Ibrahima ọmọ ọdún 13 ìfẹ́ òun wá lágbára débi wípé kí Ibrahima kan tó rántí Ọlọ́run ní ìdáwí inú tí làwọn àbá ti kó abẹ́ o Ibrahima kó tó rántí Ọlọ́run ọba yóò kọ́ rántí ọmọ rẹ̀ náà. La ilaha illallah. Ọlọ́ni Ibrahima ọlọ́mọ tẹ́lẹ̀ àwọn aláfún ọlọ́mọ ọbẹ̀ wá afún ọlọ́mọ ààyè tá a wà nínú ọkàn rẹ̀ ọwọ́ fẹ́ máa gbé wa kú òun bẹ́ẹ̀ ọwọ́ fẹ́ gbé ọmọ rẹ̀ sáyè náà ìfẹ́ wa nínú àyà rẹ̀ ọwọ́ fẹ́ máa fi tọmọ rẹ̀ rọ́pò kò rí bẹ́ẹ̀ fọlá máa balaga máa wú sáyà nígbà tọmọ náà wá dọmọ ọdún 13 tí ìfẹ́ rẹ̀ fẹ́ lágbára nínú ọkàn Ànábì Ibrahima ọlọ́ni ha ìwà Ibrahima bàbá rí bẹ́ẹ̀ wọ́n ní fáwọn mìíràn bìdẹ́bùrì alímàbúbì ọlọ́run wá pa á láṣẹ láti ojú oorun wípé ọmọ tó nífẹ̀ẹ́ ni kó máa jẹ́ punishment fún ọ sábàbí nù kó máa jẹ́ ìjìyà fún ọ pé ìfẹ́ tó ní sí wa ọ̀fẹ́ gbé àyè wa kú òfẹ́ gbé bẹ́ẹ̀ lómi ẹni tó wá bẹ́ẹ̀ rẹ̀ ìfẹ́ rẹ̀ rọ́pò àwa pọ̀ láṣẹ àbọ̀ ọmọ mi lọ gbọ́ bìdẹ́bùrì alímàbúbì bí kò du ẹni náà dúkù rẹ̀ àbọ̀ ọmọ mi lọ gbọ́ lítẹ̀lì àárọ̀ sọfáwùlì kúlà kó lè fi hàn wá pé báà náà ti mú ọ láyé òun tó tó wọ́n náà nífẹ̀ẹ́ wa àbámúnà gbọ́ ọlọ́ ni mo fẹ́ yíò sí ọlọ́run Ibrahima mo fẹ́ mọ̀ pé oníbẹ̀mí tó tó mo fẹ́ yíò sí ọlọ́run ọmọ rẹ náà ọya bá ń dú sọpọ̀ òbí tí ó sì fẹ́mi ọlọ́run ọba Ibrahima ó ní àyíwọ́ ọmọ mi yáàbù náírà ọwọ́ ni mo rí lójú oorun má gbígbọ́ mo rí lójú oorun. Àkìrá ọmọ ńlá. Òtúlọ́dọ́ nìyẹn. Èmi ará fílìmù náà mi wọ́n pa mí láṣẹ lójú oorun wípé kí n dú ẹ èmi náà wá lálàlà. Ará fílìmù náà mi lẹ́yìn àṣẹ ti sáwájú pé ọmọ yìí kí n dú ọ o. Àṣẹ wá sáwájú tán mo tún wá pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ara mi báyìí. Àní ábíbá wúkà pé mo gbóbe ilé ọlọ́run mo dúó ọlọ́wọ́n bá ní kí n dú ọmọ àkọ́bí mi ta dàmú fáti títà tètè rí kí n fi jọ́sìn fún ọlọ́wọ́n bá nítorí wípé mo ti fẹ́ fi ìfẹ́ tọ́lọ́wọ́n bá pààrọ̀ tiẹ̀. Ẹni aláàrí ní màdá mi, àní ábíbá wúkà bá gbòlè máa bá dáwọ́. Ọ̀sẹ̀ mọ́ mi ní ẹ̀ bá pa lọ́wọ́ bá jẹ̀ náà. Allahu akbar. Ibrahim àwọn lálẹ́ àbáàgbà fàábí àgbà ni Abdullahi ibn Abbas òun lọ́sọ̀ fún wa nínú àlú ìlú ọ̀rọ̀ rẹ̀ ó ní rúyáàlì àbíyáyì àlá táwọn anẹ́bẹ̀ ọlọ́wọ́ bá bá lá wáhayún iṣẹ́ látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní wáyé ìmọ̀ rúyáàlì àbíyáyì àlá àwọn anẹ́bẹ̀ ọlọ́wọ́ wáhayún bá ní wáyé ni ọgbọ́n mú mẹ́rin anábẹ́ ọlọ́wọ́ bá lálàá kan wáyé ni àwọn anábẹ́ ọlọ́wọ́ bá ọ̀nà méjì ní máa ń gbà wáyé tágbé wáyé ni pé kọ́lọ́wọ́ bá ránṣẹ́ sí wọn kọ́lọ́ fẹ́ bá wọn sọ̀rọ̀ wọn a máa gbà wáyé fílì manami wọn a máa gbà wáyé fílì yakidọ́tì wọn lè lajúlẹ̀ ṣíṣe òde wọ́n sì lè wà lójú oorun tó máa gbà wáyé Ibrahima olójú oorun máa wà Ọlọ́run ti pa mí láti pé kí n dúró ìwọ màmí pàtúrí bá sọ àtàrà kí ló rí sí kí ló fẹ́ sọ sí. Fọ̀lúrì náà bá àtàrà. Ọ̀sìn ìbọn mi nì. Àwọn àbáwà àgbà Ibn Kathir. Àkìrá ọmọ ńlá. Wọ́n ló wá wí. Ibn Kathir ọ̀hún fún ọlábárì. Ó ní wàá ìnàmọ́ àlẹ́mà ibùnàwó. Ibrahima ọmọ sọ fọ́ọ̀mà rẹ̀ pé tí mo lójú oorun rẹ o.
tí mo lójú olú alámákùnáwó ọ̀sọ̀ fọ́mọ rẹ̀ kí aláti mọ̀ láre o líyàkúnà àwánà àléyìí ọgbọ́ líyàkúnà àwánà àléyìí kí n tọ́ fẹ́ ṣe wọ́n bá fi lè rọrùn àti ṣe fọ́mọ wọn bí ọba sọ fún tẹ́lẹ̀ pé mo fẹ́ kú ọ mo fẹ́ fi ọjọ́ sìn ó lè dìjà Ibn Kathir ní fún alábárí náà ó ní àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí Ibrahim tó torí ẹ̀ sọ fún abọ́gbọ́n mi ní lìyẹ́ kẹta bí ra sọ́bìrà wú Ibrahim ni mo sọ fún ọmọ mi ọ sọ fún ọmọ rẹ̀ lìyẹ́ kẹta bí ra sọ́bìrà wú ọ fẹ́ dán sùúrù rẹ̀ wò sẹ́yìn kó ń lọ́tọ́ ọlọ́pọ̀ ọmọdé lòún fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ fẹ́ dán wò pé sọ́mọ rẹ̀ ní àbọ̀ ọmọ bú lìyẹ́ kẹta bí ra sọ́bìrà wú aláàtọ́ àti láì wàtọ́ àti àbí ọ fẹ́ dán wò pé sọ́mọ yọ tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba tó pa mí kí n ṣe tí ó tẹ̀lé àṣẹ ìní bàbá rẹ̀ lójú ọ̀bí ọmọ rẹ̀ pé fàgúrì máa rà tààrẹ fàgúrì máa rà tààrẹ kúránì wọ́nà yá bá ti fọ́ ayé máa tù ọmọrù sàtàjídù ní insha Allah min as-salihin umaru satajiduni insha Allah min as-sabirin qala ya abati fa'al ma tu'maru wala ma kabura insha Allah min as-sabirin Kamaluddin wọ́n ní fà àjábà Ibrahim bí ọmọ rẹ̀ pé bàbúrí máa látara kìlórí sí wọ́n ní Ismaila àjábà bí húsí ní ìjàwá bí nígbà tó sì fèsì èsì tó dá lọ́fọ̀ bàbá ọlọ́mọ́sàdá ní pẹ́ èsì tó bá mú lọ́fọ̀ ọ fèsì pẹ̀lú ẹ̀kọ́ ó ní yá àbátì mo pè wọ́n bàbá mi bàbá rere ìfẹ́límátù márùn mo máa pọ̀ fẹ́ dáṣẹ́ ìjẹ́ tó wà rọrùn ní ọmọ tẹ wá tẹ́ tètè rí kẹwàá lè fẹ́ gbọ̀bẹ̀lẹ̀ lọ́rùn ẹgbẹ́ dùn ó ní yàrá bá ti wọ́n bàbá mi ìfẹ́límátù márùn àṣẹ tí wọ́n pa yín ó yẹ mú sí ẹ̀tẹ̀lẹ́sẹ̀ náà ẹ̀tẹ̀lẹ́sẹ̀ náà. zọ̀dẹ̀ yìí ló ń ṣe aláwọ̀ mi náà sọ́ọ̀bì náà zọ̀dẹ̀ yìí ló ń ṣe aláwọ̀ mi náà sọ́ọ̀bì náà. ẹlẹ́gbẹ̀ẹ́ bá pẹ̀lú ọlọ́wọ́ bá dáadáa jẹ máa. ó ní àìlọ́ bàbá mi sátàjìdù ní ẹ sì bá mi inshallah mina sabirina bọ́lọ̀ ń bá fẹ́ ẹ bá mi lápọ̀lápọ̀ ní faradà ẹ̀ ń ṣe sùúrù ẹwà àdúrà tí Ibrahim àti bó ti gbà. ó ní bàbá mi kò rọrùn nítòótọ́ àmì ìfọkànbalẹ̀ inshallah ẹ̀kọ́ lè gbọ́ yìí o ẹ̀mí ara rẹ̀ lọ́fẹ́ fi ilé òun ló nira rẹ̀ ó tún wá fi inshallah ogun ọlọ́dí gbogbo ta bá fẹ́ ṣe àwọn akọ́lá nira wa ẹ máa fi inshallah ogun ọjọ́ ń bọ̀ láàfọ̀rọ̀ wa ní nẹ́kàlí masha Allah la quwwata illa billah zọ̀dọ̀dí insha Allah min as-sabirin insha Allah bọ́lọ̀ bá fẹ́ ẹ sì bá mi lónìí sùúrù ìfaradà wọn ni Ibrahim ọwọ́ múra òun náà ti dín kan abiyamọ tó tọ́ láti dú ọmọ rẹ̀ wọ́n débi ní wọ́n ti dú ọmọ alágamọ́lù dínì wọ́n ni wọ́n rọ̀ ọmọ àwù aláṣíkì bẹ́ẹ̀ ló sì ọ̀nà ọmọ rẹ̀ gbalaja ọ̀nà Ismaila ọ̀nà gbalaja ọ̀nà sẹ́gbẹ̀rẹ̀ báyìí ó ti nà mọ́lẹ̀ gbalaja kọ́lá Ismaila wá sọ pé yára bá ti mo gbọ́ bàbá mi mo ní àwọn gbólóhùn 3 sí 4 tí mo fẹ́ sọ Ismaila ló fẹ́ sọ̀rọ̀ sí bàbá rẹ̀ ó ní wọ bàbá mi àkọ́kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín pé òun ni òṣìdú nírí bá tí okùn tẹ́mi tèmi ẹ bá ń dé dáadáa ẹjọ́ lé o
ẹ má jọ dé o àtà láàdì tọ̀ríbà ó ní ẹ̀dẹ́ dáadáa kí mẹ́mọ̀ wá já kí mẹ́mọ̀ jà rẹ̀ yìí o kí mẹ́mọ̀ jà pátápátá dákun anábìnrin fún ìdá kọ̀tà nìtún fa áàsì ní líkìtì látà ìyá dúnradúnra bàbá dúnradúnra ọ̀fẹ́ dúnra ọ̀fẹ́ dúnradìẹ̀ fún àfọ̀bẹ́ hàn báyìí kọ̀ọ̀rọ̀rùn fún ìdá kọ̀tà nìtún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dùn kan bẹ́ẹ̀ pa nǹkan fàásì ní olùkìtì látà ẹ pa dáadáa fún ìdá àzàbà tún bẹ́ẹ̀ bá fẹ́ dùn kan fàásì ní ọ̀dọ́bà ha anábì ní ẹdún dáadáa àbọ̀ ọgbọ́n mẹ́rin àbọ̀ àkàmọ́dínmí anábì ní fẹ́lì yóò hẹ́dà àhádùkùm ṣàfùrátàwù ẹ̀sì yorùbá nàbì jàmá fẹ́lì yóò hẹ́dà àhádùkùm ṣàfùrátàwù anábì ní bá fẹ́ dùn kan bá fẹ́ dùn ẹ̀pọ̀n ọ̀bẹ yín dáadáa ẹjọ́ mú lẹ́nu gbé ilé ẹ̀kan náà yóò kó sì lo ọ̀rọ̀ ẹ̀rín kọ́ ibi kù àwọn ọ̀fẹ́ kù yìí ọ̀làdì ẹ̀yẹ ọkàn mú kan bí ọkàn yín lọ́rùn ọpá ẹ̀yìn fi sẹ́rí oúnjẹ àmàláìka wà nàbíà àmàláìka kú wà nàbíà ìwọ́nà ilẹ̀ ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ìwọ́nà la ilaha illallah. Qala ya abati fu'ali ma tu'maru la ilaha illallah. Fatajiduni insha Allah min as-sabirin. Àtàlárí tọríbà tí èmi ní máa jára ẹran yìí àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wàkì fúnfún sí yá bákà bàbá mi ẹ̀ka sọ yín mọ́ra dáadáa wàkì fúnfún sí yá bákà Ismail àtúmẹ́dúnú ẹ̀ka sọ yín dáadáa lè alá ìyá ń ta dọ́hà alẹ́ ṣé wọ́n mi ń dà mí ó ní kẹ́jẹ́ tó bá jáde lára mi kọ́ bá ta sí yín la bàbá mi ẹ̀ka sọ yín ẹ̀ka mọ́ra párá yìí. Ọ̀yá ẹ̀ntọ́fà ní òfin kẹ́ máa jẹ́ ọ̀tá sí ìlà òun ni bí a fọ́tàrà wù mí bẹ́ẹ̀ bá gbélé kí àmì mọ̀ ara sọ yìí fọ́tàrà wù mí yí àmì tó kọ́mọ̀bà tó rí ẹ̀jẹ̀ náà kọ́mọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ lára sọ yìí fọ́tà hazunu yí àmì ọmọ ìbànújẹ́ ni yóò máa sunkún ni. Wọ́n ti bẹ́ẹ̀ ló jẹ́ máa wọ́n ti méjì ní bàbá mi ẹgbó báyìí ẹ tẹ̀lé bàbá mi o ẹlẹ́kẹ̀ẹ́ta bàbá mi Ibrahim ó ní ẹ̀dẹ́kùn wáyídà abọ̀gbọ́ ṣáfúra tákà bàbá ẹlẹ́kẹ̀ẹ́ta bàbá bá dùn mí ọ̀rọ̀ tí sọ fún yín ni pé ẹpọ́n ọbẹ̀ yín dáadáa ẹ̀dàkùn ẹjọ́ ọbẹ̀ yín ó mú lẹ́nu dáadáa ọmọ yín lẹ fẹ́ dùn àkọ́bí tẹ wá tẹ̀ rí lórí ìfẹ́ hidda shafuratak ẹkùn ọbẹ̀ yìí dáadáa bá mi ẹlẹ́ẹ̀kẹrin ó ní wà sírí bí ha aláhàlìkì àbọ̀gbọ́ wà sírí bí ha aláhàlìkì bẹ́ẹ̀ bá ti wá kún ọbẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ bá ti kọ́ bẹ̀ ní asírí bí ha aláhàlìkì ẹwà ẹjára ẹdíjú ẹjára gbẹ́lẹ́bí lọ́rùn kẹsì dúlẹ̀ kan náà wíwù lọ́wọ́ kan náà ní kẹrù bàbá ìwé alimatu maru sábà nínú ní insha Allah min as-sabirin. ọ̀bẹ náà lè mi lọ́rùn o líyàkúnà lè mọ́ọ̀tù àwánà aláyà ẹgbọ́n tí wà mọ́ líyàkúnà lè mọ́ọ̀tù àwánà aláyà kíkú tí mo fẹ́ kú yóò bá fi lọ́rùn fún mi. ẹni bá mọjọ́ tí ó kú yóò ti kú kalẹ̀ kọjọ́ ọkú tó dé. ọlọ́ ló fún wa ń gbàgbé bí ẹ bá sọ lágbàgbé tá ń gbàgbé bọ́lọ̀ ń bá pẹlòmí ló jẹ́ nígbà tó náà bá di yọ́ mẹ́wàá lára rẹ̀ òun yóò sì tẹ̀lé ẹni tí torí ẹ̀ bánújẹ́ bánújẹ́ èsì ọ̀rẹ́ ara bó ti lè kí ọmọ bánújẹ́ tó bọ́ bá ń bánújẹ́ bí bánújẹ́ bá pọ̀ lọ́rọ̀ rẹ̀ bó ti lè kọ́ ọmọ jẹ́ tó dáa tó sì ní sara ọmọ gbẹ̀ni ọlọ́run ọba wa tó níbẹ̀ wá ní ọwá sí wá ní adnance onígbàgbé èèyàn bí kankan bá ṣẹlẹ̀ sí wa bọ́jọ́ bá ti ń lékún yọmọ wá dìkù lára àmọ́ àgbàgbé dé díẹ̀
àsìkò tá à ń banújẹ́ lọ́wọ́ ọlọ́wọ́n tún ju ẹ̀ ní tiwa láàrin ìbànújẹ́ wọn náà ni o ẹnìkan kan tún sọ̀rọ̀ ẹ̀rín ni ẹ̀kan tún rẹ́ni kékeré kàkàkàkà bá a ti tún rẹ́ni tẹ́tù láti ké àá èyí lágbà ẹjọ́ rẹ́ni ni o ẹ̀tù máa ọ̀rọ̀ tiẹ̀ kí ẹ̀ máa dé ní dé sọ̀rọ̀ ẹ̀rín làwọn sọ yìí ọlọ́ni bó ti rí báyé ti rí nù ń tù yín kakó lọ́kàn yín nù la ilaha illallah. ìmọ̀lì máa tùrù mẹ́rù. ẹ̀ẹ́dẹ́gbẹ́ Kùránì jàmbá. Yára ní bá ẹ má sùn o ẹdù kíákíá ní ẹkú nàlẹ mọtò àhàwọnà aláyà kíkú yóò bá fi rọrùn. Wọ́n jẹ́ tí ó fúyẹ́ lára mi. Ó ní bàbá mi ọ̀rọ̀ mi tó sọ sí Ibrahim wọn wà mí lójú kí n dà mí lójú. Ó ní bàbá mi ẹlẹ́ka àwọn tuntun wí ni pé ìdá àtẹ́ta wọn mìíràn bẹ́ẹ̀ bá délé tẹ lọ́dọ̀ mọ́ mi o bẹ́ẹ̀ bá lọ́dọ̀ mọ́ mi nílé o. Fáàkiri hàmì ní sàlámà. Ẹ bá kí bàbá mi pé kí wọn o. Ẹni mọ́lá láàfin ọlọ́nkọ́ máa bá máa mi o. Ẹ wọ̀rọ̀ tó lágbára. Ìdá àtẹ́ta mi, bàbá mi, bẹ́ẹ̀ bá ti yọ́nà màmá mi, Ájára, ọ̀kan tó bí náà nù kè bí mi. Ètí bí mi. Yóò náà mo dọ́dọ̀ ẹ̀ náà. Fáàkiri hàmì ní sàlámà. Ẹlẹ́mi ọmọ rẹ̀, mo ní àlàáfíà ọjọ́ tí wọ́n bí. Kó máa bẹ lára rẹ̀ àlàáfíà ọjọ́ tí ń sẹ̀mí kó máa bẹ lára rẹ̀ àlàáfíà ọjọ́ tí ó kù kó máa bẹ lára ìyá mi àlàáfíà ọjọ́ tó wọ́n gbé dìde kó máa bẹ lára ìyá mi. Ṣe pariwo Ọlọ́run jàmá. ìmọ̀lì máa tùrù mẹ́rù. Pariwo Ọlọ́run yìí jàmá. Ìgbàlódé tí wọ́n tá gbégbé nù. Bọ́lá jàgbá tí wọ́n wá wí ni pé Allah 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 Màlánà Máòlá Síwálá. Allah 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 Màlánà Máòlá Síwálá. Àwọn kan mọ̀ nínú ìfarabalẹ̀ gbọ́ Allah 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 Allah. Ọlọ́mọ́sà kẹ́ bàbá alájá gbà. Àmín. Káma bá àti kíyàn máa síwá àti kọ́ máa fohùn sọ Yorùbá ohùn kọ́ máa fi Yorùbá lọ ń sọ kọ́ tó máa fohùn sí ara àdàgbà àtìrí pápábọ̀ tó ti máa ń sehùn tọ́fẹ́ jọ ti wá náà táà náà máa fohùn sí wá sí hùn tí ọjọ́ kíyàn fohùn sí ìyàn ti Yorùbá sọ Yorùbá dàrẹ́tì. Bàbá wa gbà bàbá wa Olúkadé Olúkadé àwọn náà máa fohùn sí wá síbẹ̀ wọ́n máa sọ Yorùbá wọn fi sí bí ẹ bá sínú bàbá ní Allah 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 Màlánà Máòlá Síwálá ẹgbẹ́ yẹn máa Allah 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 Màlánà Máòlá Síwálá. àbáwọ̀ wọ́n náà bá wípé Allah 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 Màlánà Máòlá Síwálá. Nanu haula bika minka nanu haula bika minka Allah 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 Màlánà Máòlá Síwálá. Ayyuhal insanu sabira inna ba'dal usri yusra inna ba'dal usri yusra. Allah 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 Màlánà Máòlá Síwálá. Ó ní ìdá àtẹ́ ìta omi. Ẹ bá dọ́dọ̀ bàbá mi, láti kò yọ bá gbà wá tó lónìí, má jẹ́ mú tí ń bẹ̀bẹ̀ náà léyá.
táwọn àdúrà náà la máa pa ẹ́ tó máa gbọ́ ìdá àtẹ́yìntà omi bẹ bá dọ́dọ̀ yá mi bá àkìrí yá mi ní sàlámà ẹ tó mú yà bí ájọ́ rẹ̀ ní nkì bẹ́ẹ̀ máa ní ẹni tó ti parí mìíràn lọ́rọ̀ ọmọ ni mo ti dákẹ́ Ismaila wa mẹ́kànlẹ̀ ọ̀bẹ náà ń wù tó pọ́n yìí Ismaila ó mẹ́kànlẹ̀ fakọ́lá Ibrahim wa ta òjò báyìí ó ní yáàbà ó ní àbọ̀ ọmọ mi náà gbọ́ ó ní nẹ́ẹ̀mẹ̀lẹ̀ àwọn àǹtà yáàbù náà yà di kẹ́lìmọ̀ náà lọ́wọ́ nẹ́ẹ̀mẹ̀lẹ̀ àwọn àǹtà yáàbù náà yà ọmọ gidigidi ni ó máa ń dà láàrú rẹ lọ́mọ yáàbù náà yà ìwọ́n mọ́ mi àdúrà tí mo ṣe ń jọ ní ìgbàmù yọ ọmọ rẹ ní ogun mẹ́ o sì farabalẹ̀ mo ní mo fẹ́ fi ọjọ́ sìn kí n dú ọ èmi mọ́ sẹ kèése wọ̀ ní ìmẹ̀lẹ̀ àónù àtàyà àbúlẹ̀yà ọmọ mi ọmọ sàn ni ọ ìgbẹ̀yìn tó máa ń tí ń jọ máa sàn ọlọ́mọ yìí wọn pa àṣà ìdá àmín ẹ̀ẹ́sẹ̀ àmín dáadáa jàmá àmín àwọn tó ń ṣe dáadáa lọ́wọ́ ọmọ sábà yíyan pọ̀ àti dáadáa láyé náà yìí náà láwọn akẹ́kọ̀ọ́ ستجدني إن شاء الله من الصابرين. nígbà yóò wá ń tẹ́yà bùnà ìyá aláàmúrì láyé àṣàwàjálà ọmọ gidi ní ọlọ́run pamílàṣẹ kí n ṣe o sì gbà bẹ́ẹ̀. Allah Ọ́dún ìwọ́n mi ní ọlọ́ni bọ́lá máa àṣìlámà wà táìlá òòlì jẹ̀bi. فلما أسلما Ọ́dún ìwọ́n mi ní alìbù tí bẹ́ẹ̀ yẹn alìbù lè fi nẹ́ẹ̀nì فلما أسلما ọlọ́ni nígbàtí àṣìlámà àti Ibrahima àti Ismaila nígbà wọn juwọ́ ju sẹ́lẹ̀ ọlọ́wọ́ ọba bàbá gbà kó wọn du ọmọ àwọn láti lè súnmọ́ lọ́wọ́ ọba ọmọ náà gbà pé kí wọ́n dùn ọlọ́ni wà tẹ́lẹ̀ àwọn onídìí jàbí ní ọlọ́run náà gbàlájà. وتله للجبين. ọ̀sìn ni mọ́mìnì mo rí kà bẹ́ẹ̀ nínú tíra wọ́n ní Ibrahima wọ́n ní Amarra ọ̀gbọ́ Amarra wọ́n ní Marra orin fún rẹ̀ Amarra omorin nù wọ́n ní Ibrahima Amarra sikina bíkú pàtí wọ́n ní gbogbo agbára tí Ibrahima tó lọ́wọ́ bá fún ló fi mú ọbẹ̀ náà Amarra asikina bíkú pàtí aláhálìkì yìí mi rárá Ibrahima ọwọ́ ti gbogbo agbára rẹ̀ ìwà fi yíwọ́ ọmọ rẹ̀ aláhálìkì yìí iyo alhalku ọmọ mi náà gbọ́ ọ̀rọ̀ máa ń pè bẹ́ẹ̀ ọwọ́ ìwọ̀n yọrùn rẹ̀ mìíràn ìyùn lera wọn àwọn ọmọ mẹ́rin wọ́n ní fàlámù yẹ̀kẹta bó ti gé tó dàmú tó ògé ẹ̀sìn pariwo lọ́n jàmá فلما أسلما ẹ̀sìn máa gbọ́rọ̀ ọba tó bí dáadáa jàmá وتله للجبين. ọlọ́mọ فلما أسلما وتله للجبين. àwọn sì ní mọ́ mẹ́rin ó dàmú bẹ́ẹ̀ ó yún àfa mú mi ní ọ̀gbọ́ oyún ògé ọ̀ní lẹ́ẹ̀kan náà ibi tó ti ń gbé lọ ọlọ́niwà náà dẹ́nẹ́rù àyíyá Ibrahima kò nílò dákítà rúyà iná kàtàlíkà nàìjíríà mọ́sílẹ̀ ọlọ́ni àwa lọ́wọ́ ọba àwa lọ́wọ́ wọn tó Ayá Ibrahimu. ọlọ́ni ìbọ́mẹ́ni ayé Ibrahimu lẹ́ẹ̀kan náà Ibrahima gé gbogbo ọlọ́ni náà dé náà àwa pè Ibrahima àníyá Ibrahimu Ibrahima Orísọ̀ dàkítà rúyà. ọlọ́ni dákítà rúyà àṣẹta pa ó lójú oorun lójú àlá ó ti tẹ̀lé níta láì àbá àwọn mẹ́rin ká máa kírun kò ní sọ́lọ́ bẹ́ẹ̀ fi ṣe mọ́jà ní dàrú ọ̀dàrú o ọlọ́run kápá kó fi wá sálẹ̀ jẹ́ náà lálẹ́ ìkírun
ọ̀kápá kóyún ọlọ́lẹ̀ jẹ́ náà lálẹ́ ìgbàwẹ̀ lálẹ́ ìṣe kankan àmọ́ fẹ́ dán wa wò ni pé àṣẹ tí mo pa yín ẹ tẹ̀lé àbẹ́ ní tẹ̀lé ọlọ́ni ní bá tẹ̀lé ó sì gbẹ̀san ẹni bá lóhùn ní tẹ̀lé yóò wá wọná má jà kí dàrí ọgbà bẹ́ẹ̀ má jà kí dàrí ọgbà bẹ́ẹ̀ wá ní gbogbo wa kò sẹ́ni tí ó wọná ọlọ́run kúrọ́ nù àrí àwọn kan lákìdá náà dára débẹ̀ o ọmọ ìyá mi má bá àkìdá débẹ̀ mo fà náà nìdí ọ àwọn kan wí bẹ́ẹ̀ ṣé mahmood láwọn ń gbọ́ wọ́n láwọn yẹn wí bẹ́ẹ̀ pé kò ní bọ́ọ̀dì tí ó wọ̀ náà bí wẹ́n wọn bá sọ́ra ọ̀dà ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́ni iná lèmọ̀náfìkínà fi dárìkìlà àdìfálì mínà náàrí àmọ̀náfìkì ìsàlẹ̀ náà ní kò wọn sí wọ́n bá yọ̀ lè kíyà mọ̀ bọ́lọ̀ wọn bá kọ́ àmọ̀náfìkì ìsàlẹ̀ náà má ọlọ́run kúrọ́nù àbí sòótọ́ jẹ́ má ṣé kúrọ́nù àbí sòótọ́ látún wá láwọn àfáà kan wá ní gbogbo wa yọ̀nà láwọ̀ kò sẹ́ni tí ó wọ̀ náà ẹ̀ sọ báwọn nípa ẹ̀ tó máa tí mo ti bá mo ti lọ́nu o àwọn tí ń gérí ẹ̀ ń jó ìwọ̀n tó máa gérí lọ́nu o ẹ̀dàkùn ẹ̀ padà àbànà níbẹ̀ yẹn dábàá ń bẹ̀bẹ̀ ni àbá yìí bá ń ké kúrò ní ọjà máa iná tàbá yíká nàìjíríà mọ́sílẹ̀ ọlọ́ni yá Ibrahima ọlọ́ni àgbò Ibrahima kó ní o dákítà rúyá àṣẹta apá lójú olórí tẹ̀lé ọlọ́ni náà kàdálíkà àwọn ọlọ́wọ́ ọba bá a ti máa ń ṣe nìyẹn nàìjíríà mọ́sílẹ̀ náà a máa ń sàn àbá ọmọ mẹ́rin bí àbábọ̀ ọ̀gbọ́ kájú wá tó yìí àwọn abọ́ síbí wà bá dé náà wò bí dìbò ẹ̀mí àbí. lẹ́wọ̀ ìbẹ̀rẹ̀ rí wọ́n ti ní wọ́n mẹ́rin ọlọ́ni náà ọlọ́ni ń tá a ṣe fún Ibrahima ní tí Ibrahima ṣe ni. lẹ́wọ̀ ìbẹ̀rẹ̀ mọ́ bí náà. ọlọ́ni àdáwò àlìbàlá olùmọ̀bíìn ọlọ́ni àdáwò kan ní àdáwò alìmọ̀bíìn tó lágbára tó bojú hàn ní. ìyàn ọkọ̀ máa kọ́ máa rọ máa kọ́ tó wá rọ́ kàkàrà tó ní ó dúgbò rẹ̀ àdáwò ńlá la sí fún àdáwò ni. ọ̀nà ọwọ́ pàṣì ọ̀fọ̀ adé náà wọ́n bí ìdìbò yìí ní àmì. ọ̀bẹ̀dẹ̀ iná bí ìdìbò yìí ní àmì. Pàdé náà òbí tí bóyá àdìmí àwọn ní kágbò kan wá látàlì jẹ́ náà. Ibi tí ó ti sọ̀kalẹ̀ náà nù. Mo fẹ́ kí n fọ̀rọ̀ bẹ̀rẹ̀ mọ̀ ikú lẹ̀. Àgbò náà láti àlìjẹ́ náà ọlọ́mọ ní kọ́ máa bọ̀ wá. Pàdé náà wù bí tí bóyá àdìmí ọlọ́ni àfi àgbò láńlá àfi rọ́pò rẹ̀ pé ọ̀gbọ̀rọ̀ dú ọmọ náà àgbò ní ojú Ibrahim ó kàn jókè báyìí àgbò lórí ọlọ́ni ẹ̀yà tú òkun lára ọmọ àwọn àfáà wá ní Yorùbá wá ní ìkẹ́tìmọ̀ ilé ọlọ́wọ́ Ibrahim wá gbé ọmọ rẹ̀ pé Ismaila ìdí ńlẹ̀ ilé yá wọ́n níbi tá a ti rí kẹ́lìmọ̀ ilé yá nù. Táyọ̀ fi parẹ́ bẹ́ẹ̀ ti máa ṣe nù ní asílù aléwòdè yíyá nù. Àgbà ní pẹpẹ gbọ́dọ̀ pa èèyàn máa wò kẹ́lí Ibrahim bá lọ lè náà wò ní. Àwọn ọmọ káàkiri àgbọ̀ mi. Salamun ala Ibrahim. Abẹ́rẹ́ yọ̀lì kìyàmà ọlọ́ni bí yẹn bá ti ṣe rí àwọn ọlọ́wọ́ àṣẹ̀sán ẹ̀kọ́ àṣẹ̀sán ọlọ́ni sàlámù ní àlá Ibrahim. Sàlámù ní àlá Ibrahim. ẹjá wa náà gbalada wọ́n lọ ń gbọ́ àwọn náà wí pé sàlámù ní àlá Ibrahim. ẹjá yọ wí. Jesus.
mà. Kàdá líka nàìjíríà gọ́ọ̀fọ́nì. Kàdáni kàdáni ní mọ́sí ní ìrìnà àwọn ọmọ ọba ẹ bá sí dáadáa bá ti sálẹ̀ sánú. Yẹ́wọ̀ ìsàn tó lọ sí Ibrahima. Ọlọ́ ní ìnáwó, ọlọ́ ní Ibrahima tẹ̀rí ni, mẹ́ni ìbára ti dálé mọ́ mi ní ìnà. Ọlọ́ ní nínú àwọn ẹrú wa tí wọ́n gbà wá gbọ́ ní Ibrahima wà. Ẹjọ́ wa lọ parí ẹ̀ mọ́ mẹ́ni. Wọ́n fẹ́ ṣe iná bí ìṣẹ́ akọ nàbí. Ọlọ́ ní ìnáwó, Ibrahima tẹ̀rí ni, mẹ́ni ìbára ti dálé mọ́ mi ní ìnà. Nínú àwọn ẹrú wa tí wọ́n gbà wá gbọ́ ni. Ọlọ́ ní lẹ́yìn ìgbà náà tọwọ́ páàsì látara Ismaila wọ́n bá ṣáàrì náà wò àṣẹ̀ṣẹ̀ wá fún nírò. Bí ìṣẹ́ akọ. Ẹyọ wá bímọ kan ìṣẹ́ akọ ní ìjẹ́ olóko àgbàlagbà. Àbí yá. Ibrahima bàbá bímọ sí àkà yìí náà ànábì Ọlọ́run òun ló tún máa jẹ́. Mínà sọ́ọ̀lì rèé náà. Ọmọ rí ọmọ ọdún àbí lòun náà jẹ́. Wà bá ṣàrí náà rí ìṣẹ́ akọ nàbí yá. Mínà sọ́ọ̀lì. Láti ní wọ́n mẹ́rin. Ẹ ti gbọ́ nípa akíla ń pè ní iléyá. Ìgbà wọn ni iléyá bẹ̀rẹ̀. Kí ni ìdájọ́ iléyá ní Ìsìlámù? Kí wá ní ìpìlẹ̀ rẹ̀ lápò yìí? Insha Allah lè kú jẹ́ ti láì tààlà ẹjá tètè déjọ́ mẹ́jọ. Mo fẹ́ ká sọ̀rọ̀ nípa al-ashiru al-awwalu min dhil-hijja. Ọlá ti ń bẹ fún. Ọjọ́ mẹ́wàá bẹ̀rù lè hijja. Àtàwọn ìrẹ́ olàbí paléyá májẹ̀mọ́ ní bẹ́fẹ́ná léyà kankan báwọn tó sàṣọmọ́rọ̀ léyà wọn lámàṣọ tí léyà òbí dé ní ọlọ́jọ́ bá wa láyọ̀. Àmín. Ẹ̀sìn àmìnà. Àmín. Ẹ pariwo ní Allah. Dákun wí dáadáa farabalẹ̀ bí Allah. Wí ní wí kíní farabalẹ̀ wí ẹ farabalẹ̀ Ọlọ́run là ń pè. Ọlọ́mọ́sàwọ́lá gbólóhùn yí pẹ́ nìkan kan ò lè bọ́ jẹ́. Ẹnìkan kan ò lè báyàn jẹ́. Wọ́n bá sọ̀rọ̀ ní Abdulrahman, àwọn Yorùbá tí máa yọ Abdul kú mẹ́lú ní Ramani, ní Rasaki, ní Rasaki. Wọ́n bá sọ̀rọ̀ ní Abdullahi, wọn bí yàn dákẹ́ ẹgbẹ́ ní Allahu. Ọlọ́mọ́sàwọ́lá kí wọ́n lọ ń jẹ́ gbólóhùn táwí. Gbogbo ìbànújẹ́ ayé wa ọlọ́mọ́sà kápò fún wa. Ẹ bá ń ṣe ámì dáadáa jẹ máa. Ẹ bá ń ṣe ámì nà dáadáa. Ẹni Allah. Kálukú wa dàníyàn. Nàìjíríà tún náà tàà máa wíwọ̀n lájọ orílẹ̀ ẹ̀mẹ̀ta. Ìwé ẹ máa wá wí tẹ̀lé mi. Ṣẹ́fẹ́ ní sìn ẹ̀mẹ̀ kálukú máa lọ lé òjòkó ò ní ti wà. Ọkọ̀ òjòkó wá wílẹ̀ mẹ́ta. Wọ́n lá gbólóhùn la ilaha illallah. Gbogbo ń ta bá tọrọ ń yá lẹ́yìn Ọlọ́run. Àdéhìí náà tó máa tọrọ nínú ayé wa ọlọ́mọ́sà fi lé wa lọ́wọ́. Ọlọ́mọ bínú sí wa o. Wọ́n jà kó bínú rẹ̀ Ọlọ́run. Wọ́n lá ilaha illallah. Gbogbo ẹja dàníyàn. Ìyá wa gbà. Ìyá wa wà ní alẹ́ wa yìí láti ó kọ́ ilé ọmọ nìyẹn pé wa ọlọ́mọ́sà fi sọ ìyá wọn náà pàdé. Ìwọ lédè àbí ọlọ́mọ gbàdúrà yín alájà. Ẹ̀dà ní ẹ̀jẹ̀ máa. Ẹ̀dà ní ẹgbẹ́ olóyún náà lọ́la fẹ́ lálùbáràkà. Najatuna la ilaha illa wa amununa la ilaha illa. Najatuna la ilaha illa wa amununa la ilaha illa. Àti wẹ̀ ọ̀kan kún méjì dáwì. Najatuna la ilaha illa wa amununa la ilaha illa. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah.